àgbáyé kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí òkòtó. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí òkòtó. Everything to assure you, ọmọ ìdá, ọmọ tí mo mọ̀ ni. She's very, very, very good. Okay, ẹ má worry, ẹ jẹ́ n sáré ṣe nǹkan. The fact that kó jẹ́ female DJ yẹn ò túmọ̀ sí pé kó má lè deliver o. Okay. Ẹ jẹ́ n sáré fi hàn kan wọ̀nyí. Ẹ wo event yìí. Ṣé tó yẹ làwọn èèyàn ṣe pọ̀ báyìí? Ẹ wo bó ṣe turn up fún. Òun nìyẹn, ṣé ẹ ti rí? Okay. Ọmọ ìdá tán. Okay, nǹkan tó ṣẹlẹ̀ ń sìn mi pé màá gamble ẹ̀ nù. But just for 1 month. No. 1 month and got to purge. That got for 2 weeks. And that 2 weeks, when I play lọ́jọ́ club, mo le gam pẹ̀lú business mi lọ́jọ́ yẹn. Ọ̀pọ̀ jẹ́ mo máa make home dada. So yeah. So wọ́n wá mọ̀. Baba. So tiẹ̀. Ṣé máa no lie you. Ṣé bí 2 weeks left fún. Ẹjọ́ play lẹ́ẹ̀kan. Smallz. Okay. You go see now. Thank you so much, Baba. I really appreciate it. Why dem mess up my do? Trust me. Na legs na. Okay. No be today. No problem, Baba. Ẹ kí ló fẹ́ mú kọ́ káwọn bọ́ ṣe bẹ́ẹ̀. Wo ẹ jẹ́ n túraká anything. Bamu. How you doing, Baba? You know, for a moment I thought I was never going to know what it feels like to be truly loved. Until we crossed paths. And now I've realized that you actually define love to me. Ṣé fún gbogbo ìfẹ́ tó ní sí mi. Mi ò rò bóyá mo lè san padà. Títí tí màá fi wọlé. I thank you. Thank you for everything. Thank you for showing me what it means to be loved again. Truly loved again. I love you, Damilola. Dami. Daddy, kí ló tún ṣẹlẹ̀? Jọ́ tó lọ. Ṣó rán ẹ sí mi ni kí ló tún fẹ́ nísìn? Tọ́rọ̀ dé mọ́lá bá kẹ́ lára bẹ́ẹ̀ kó lọ lé wọn o. But kí ló tiẹ̀ wá ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí? Wọ́n dẹ̀ máa pariwo mọ́yàn, wọ́n máa kọra mọ́yàn. Ó dẹ̀ máa ṣe sùúrù. Sùúrù ọ̀ṣọ́ ṣé wo oríran rí nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀? Ṣé o rí ni? Kí ló ń ṣe? Kí ni tiẹ̀? Kí n tiẹ̀? Lórí pé mo dẹ̀ kàn fẹ́ béèrè bóyá o bá mi gba note mi, ó dẹ̀ ń pariwo mọ́ mi. Torí note ló wá sọ gbogbo àdúrà ọ̀rọ̀ báyìí síyàn. Ṣé mi bá wọ gba note? Jọ́ tọrọ ṣé mi mo bí ẹ̀ nàbẹ́ mo rán ẹ wá sí school. Ó fi béèrè pé ṣé mo bẹ́ẹ̀ rí note. Àbí kí ni ṣọ́ṣọ́ ambition mẹ́ta nàbí? Daddy kìlọ̀ fún rẹ o. Ọkùnrin mò ń sọ fún ẹ kìlọ̀ fún rẹ o. Adé máa ní mí lára. Dami. Lórí pé mo dẹ̀ fẹ́ gba note lọ́wọ́ ẹ̀, mo fẹ́ béèrè bóyá o bá mi gba note mi. Ọmọ yìí ó mà dẹ̀ ti wá pọ̀ fún gan o. Kí ló wá ṣẹlẹ̀? Okoto. Tó yẹ. So gbóná títí last week náà. Mo máa kó gbogbo ẹ̀fọn wá bá mi kọ́. Dẹ̀ má worry máa skiti fún ṣùgbọ́n. Àmọ́ bó ṣe máa kúkú sọ nìyẹn. Last week bó ṣe sọ same thing náà ló sọ. Wẹ́ àkúkú ní wo ìwẹ́ náà. Máa kúkú bẹ́ẹ̀ kọ́. Ó ti tó. Màá bẹ́ẹ̀ ra gbogbo bisikíìtì. Mo bisikíìtì máa ti jẹ́ pátápátá. Màá bá ra gbogbo ọ̀pọ̀ nṣó yẹ.
bá mi kọ nóòtì mi ò ń yà torí bẹ́ẹ̀ ló máa ní àbúrò ẹ̀kọ́ ló ṣe kíní kan máa ń ná bàbá mi kọ́ dáadáa o ẹ má wọrí o ṣe ọ̀rẹ́ mi so gbogbo nóòtì ẹ̀ máa ṣàjọ fún ẹ tí wọ́n ti dé sí ní so bàbá mi kọ́ dẹ̀ nígbà tí mo gbọ́tọ́ ní àbáyọ̀yá nóòtì ní kíní. You care. You. Hi. Good morning. How are you? Please, can you take me to the principal's office? Oh, I'm sorry I can't take you, sir. But if you go like this, you see the office there, or you ask someone else. Bó ṣe ń gbọ̀n Ọlọ́run. Mi máa lélẹ̀ lọ. Tí bá ń ṣe kí mi fẹ́ pẹ́ ń báyìí ni. Yẹ kí n gbélé handicap ni straight up. But I go still feel run am now. If I come for clearance. See. Bolo pe gan. Ẹ káàbọ̀ mà. Báwo ni? Dáadáa ni mà. Our meetings were lined up for today. The important ones. Yes, ma. Any meeting with Mr. Olarotimi for 10 a.m. Ó dẹ̀ ká ti send copy budget and project exron lo fún for 12 p.m. But it is sign so kò jẹ́ kí n tí lè send one out. Thirdly, any Zoom meeting for 1 p.m. Níbi tẹ́ ti máa review àwọn selected artisans tí a fẹ́ lò fún project àwọn Supreme Extra. Ẹ dẹ̀ ní launch date pẹ̀lú Mr. Shobola, where you get to conclude on our proposition for his extension. And finally, a stylist in rating for 5 p.m. Oh, all right. Share Mr. Olarotimi to confirm attendance for 10 o'clock. If not, I'll have to reschedule. Kó pe Afolabi kó fún ní time yẹn kó pàdé mi. Okay, ma'am. Is that all? Yes, ma'am. All right. Ó lè máa lọ. One more thing, ma'am. Kí ni ẹ? Wọ́n béèrè yín. Ta ló béèrè mi? Mr. Okey. Ìgbà tán fi béèrè yín lánàá ẹ wà ní meeting. Ìgbà tẹ́ dẹ̀ ṣe tán, ẹ dúró ẹ lọ lé straight ní so kò jẹ́ kí n mọ̀ bí mo ṣe máa sọ fún yín. Kí ló wá sọ fún? Mo sọ fún wọn pé ẹ fẹ́ rí wọn. Good. Mi ò fẹ́ rí ní ọ́fíìsì yìí mọ́. Tell him I said that. I don't want to ever see him here again. Tó bá dẹ̀ ti wá sọ fún pé mo ní mi ò fẹ́ rí mọ́, tó bá tún padà wá lẹ́yìn wọn nìyẹn, make sure pé o fi ọlọ́pàá gbé. Yes, ma'am. Ṣó gbọ́ mi? Yes, ma'am. Is that all? Ben, ma'am. O lè máa lọ. Ẹ ṣé, ma'am. tó tiẹ̀ máa gbé kọ̀ọ̀kan tí wọ́n bá pè é wá.
luck jàre. Okoto, Okoto. Gaffer, I beg, I dey run 1P now. I will call you back, okay? I beg. Thanks, pal. So, ma, as I was saying, I wanted to tell you that. I've not asked you to speak, please. Oh, I'm sorry, ma. So sorry. And so, you were saying something before I started looking at this. Yes. What I'm saying is that because of the kind of thing I do, do you understand? I don't think I'll be. Sorry, ma. I need to pick this. How far, bro? My guy. I beg, may I call you back? See, I didn't want meeting like this. Why they talk like this now? Nobody say I no want to help you run this thing, but I'm busy. You sure? Go investor, crypto. No worry, we go run now, man. Might call you back, I beg. I'm so sorry about that. So, as I was saying, because of the kind of thing I do, teaching here would be a very, very big impossibility for me. I don't think I'll be able to do it, man. Is that so? Yes. In fact, I am a very bad teacher. Eh? Yes. You are a bad teacher? Very, very bad. I don't even know how to teach people. It's just not my thing. But have you ever taught before? As a profession? Never. But as a brother, as an elder brother, I've tried to teach my younger ones. Although Momsi had to tell me to stop because of the way I used to flog them. Me, I don't have time. I don't send. Do you understand? So that's just it. Yes, ma'am. Yes, and in fact, I tried to explain to my Eli. I told that man that, okay, I cannot teach you, especially in a bush place, so you understand. But the man will not listen. Even when I tried to give him some incentives, he was just acting too difficult. That man was just doing like all day. That is just a big deal for me. I think I can do that. So, you want me to reject you, right? No. You would accept me. The only thing is, we'll just discuss how we'll arrange, one or two things, settlement and all that. So I will just sign my clients and okay. I'll be out of here. So you won't have to serve, right? You get it. Exactly. Hey, Niyi, Abi? Yes, ma'am. That's your name, right? That's my name, Neyo Crypto. So, Omo Yoruba ni e? Abenima, Omo Yoruba Pombele ni mi. Omo to gbo Yoruba to ìjìnlẹ̀ Yoruba. Bye. Let's call me. Ah. Yes, in fact, me kò fẹ́ bá yín sọ Yoruba torí pé formal setting lewa. She understand. Èmi àwa bẹ́ẹ̀ sọ Yoruba. Mo ń gbádùn yín màmá mi. Kí ló wá dé o? Tó fi ń ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Ó ń ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ rárá. Ṣé dúnà ilé ìwé wo ló ti jáde náà? Ṣé irú àwọn products tí wọ́n dẹ̀ ń turn out ní university lélẹ́yìí? You are meeting me for the first time and you thought it right to offer me bribe? Never. Keep quiet, my friend. Nonsense. Ṣé bá ṣe kọ́ ẹ nìyẹn? Òde ọ́fíìsì èèyàn tó ò rí rí. You are meeting me for the first time. Ó wá ń ṣe wọ́nranwọ̀nran. Ó ń ṣe rádaràda. Báwo ni mo ṣe fẹ́ fi irú ẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn students mi? I'm sorry, ma. Ọ̀rọ̀ sọ́ọ̀rì kan lélẹ́yìí. Kì í ṣe ọ̀rọ̀ sọ́ọ̀rì rárá. Okay, kí ló fẹ́ kọ́ àwọn ọmọ mi náà? Kí ló fẹ́ kọ́ àwọn students mi? Ìwọ tó ti prove that you are irresponsible. Oh my God. Ó yẹ kí n lé ẹ pásítà níjọ́. Mọ́mí, ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ ma. Bẹ́ẹ̀ ni, ó yẹ kí n lé ẹ dànù, kí n tún wá kọ́ lẹ́láyé, kí n jẹ́ kó mọ gbogbo nǹkan tó sọ nípa ẹ̀. Ẹjọ́ ma, ẹjọ́ torí ọ̀nà, ẹ má pẹ́ láì mi ma, ẹjọ́ ma, ọmọ inú ọmọ jẹ́ ma, ẹjọ́. Ó ń ṣọmọ tèmi o, ìwọ
Irú ẹ̀ ó ń ṣọmọ tèmi o. Àwọn ọmọ tèmi wọ́n responsible. Ha! Esther and Daniel. Àwọn ọmọ gidi nìyẹn. Ẹ jọ̀ọ́ ma. Ó ń ṣe wọ́nran-wọ̀nran, ó ń ṣe rádaràda. Wá! Do you have any brain? Ṣé ọpọlọ wà lórí ẹ̀ ìṣá? Ẹ jọ̀ọ́ ma, ẹ má report mi fún ẹ la, ẹ jọ̀ọ́ ma. Èmi àti wọn ti ní problem tẹ́lẹ̀ already. Bẹ́ẹ̀ ni ma. Ẹ máa ní problem. In fact, kò sí bẹ́ẹ̀ ṣe ní problem. Wà á ní problem pẹ̀lú èmi gan pàápàá. Never. Ní problem ma. Nǹkan tẹ́ bá ní kéèkì ṣe ni máa ṣe ma. Ẹ jọ̀ọ́ ma. I will teach ma. I will teach. Teach? Yes, ma. You already told me that you were a bad teacher. No, I'm not that terrible, ma. I'm not that terrible. I can improve. Anything you ask me to do, I will do, ma. I'm going to call your ally because your ally is my friend and you have insulted him. I need to inform him of everything you said about him. Aláìlẹ́kọ̀ọ́ ọmọ. Ó dẹ̀ lọ university by Ojade. Are you sure this is genuine? Original, ma. Nonsense. Mrs. Sheyombo. Yes, ma. Ṣé FAO ta fi supply solar panel fún àwọn Ayédáadé local government ni? Ma, bóyá kẹ́ gbà lọ́la ma. Me understand. Ṣé o wà okay? Yeah. Wọ́n ti gba owó for the past 2 months. Good. That's good. Wọ́n sign. Okay. Right. Kò sí nọ́mbà náà níbẹ̀. Nípa tí nọ́mbà yẹn mo lè ṣàlàyé ma. All right. Ó yá fún mi ní nọ́mbà. Má wulẹ̀ ṣàlàyé kò kàn fún mi ní nọ́mbà ni. Bá mi tẹ̀sí. Ọkọ ẹ̀. So, ọkọ ẹ̀ ló gbé. Má sọ bẹ́ẹ̀ náà, ṣó ń ṣeré ni. Ṣó wà okay ṣá. Ọkọ mi ni ma. Ọkọ ẹ̀ ní kíni? Ẹ wo ẹ ní rogo alágbèdá ma. Àwọn ọmọ yín máa rá láàánú. Hold it there. So lo award contract fún ọkọ ẹ̀ ní corner. Ẹ wo ma kò ṣe hang on, let me land. Please. Our award there fún Ayédáadé local government, right? Ìwọ wá dá ìdájọ́ tí ẹ ṣe lẹ́yìn. No, right. O wá award there fún ọkọ ẹ̀. Mo ti rò pé orúkọ company yẹn tẹ́ change sí ló ń jẹ́ ọkọ mi. Ó bá tí mo rí pé ọkọ mi kọ́ ló wà lórí ẹ̀. Láti bí ọdún méjì lọ ti sá àkọ́kọ́ mi, àwọn àti jẹ́ ní ẹjọ́ ma. Ọjọ́ ṣé mi ni mo sá àkọ́kọ́ ẹ̀? Rárá ma. Èmi kọ́. Ẹ wo ẹjọ́ ẹ máa. A ní kó má bẹ̀ mí. So torí pé wọ́n sá àkọ́kọ́ ẹ̀ for the past 2 years, èmi ni mo gbọ́dọ̀ jìyà ẹ̀. No, mi ò sọ bẹ́ẹ̀ ma. Okay, hang on. Company yìí ló gbọ́dọ̀ jìyà ẹ̀. Rárá ma, mi sọ bẹ́ẹ̀. Family tèmi ló gbọ́dọ̀ jìyà ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ ẹjọ́ ma. No problem, mi ní láti stress ara mi. You hear from the get up. Ẹjọ́ ma, mo tún mọ ẹ. Ẹjọ́ má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi. Àní nǹkan kan tá máa jẹ ẹjọ́ ma. Ẹ kò fún wa ní 2 weeks péré. 2 weeks mo promise yín máa ṣe ẹjọ́ ma. Ẹjọ́ ma, ẹ̀yin náà máa rà lá. 4 years. Ẹjọ́ ma, ẹjọ́. 2 weeks kéré jù ni. Lọ lo 4 years. Get up now. Now, out of my office. Ó mà láyé àgbọn kẹ́. Ẹ rí nǹkan tó kó sí. Ọkọ mi company. No problem. OKOTO, OKOTO. Hi, you're new, right? Yeah. Bankole. The principal asked me to show you to the lodge. That woman get Chris gone. I don't understand. Are you ready to leave now? I kind of have things to do. Hey, letting everybody get Chris for this school. Oma Timi, come now. Person no follow you talk. Oma Timi. Hey, babe. Hi. You back? Welcome. Oh, how are you? Fine. You look share. Okay. I think I'll go. Are you sure? Lower. Oh, I got this for you. Hey. Oh, baby. This is really nice. Yup.
Thank you. Yeah, it's all for you. Would you like to try it out? Yeah. Go get it. Come on. Oops. Come on. Come on. Wow. Do you like it? Come on, this is amazing. Look at cookie what butter sinoni. So what are you waiting for? That time you're simbi now. Mboloa. Ilemi. Let's go get it then. Amanda, are you fine? Yeah. No, tell me. Talk to me. What's the problem? I'm just hurt. Why? Amanda, talk to me. What is it? Come here. All right. Talk to me. What's the problem? Look at me. Are you sure? I'm sorry, I can't. Shay, no. Ọlọ́run sọ pé àsìkò tó ó sì pè wọ́n lọ. Mọ́mì. Bíbélì ní a mú olódodo lọ síwájú ọjọ́ ibi. Ẹ ní ẹ̀tọ́ láti hold position kankan nínú ìjọ Ọlọ́run. Ṣé torí ọ̀rọ̀ akọ kínní ló ṣe ń pariwo tó báyìí ló fẹ́ parẹ́? Torí ọkọ mi. Ọlọ́run ló ní final say lọ́dọ̀. Ṣé mi ò try enough asọkùnrin mi? Ṣé mi ń ṣe gbogbo ojúṣe mi? Kí ni jẹ́rẹ̀ ṣe? Tí ò bá ń ṣe torí àwọn ọmọ mi ni, màá ti finú ilé, màá ti fi ẹ́ sílẹ̀, ìwọ má bá ti tiẹ̀ lọ. Wọ́n tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, ìṣojú àwọn ọ̀tá mi. Kí ló ṣẹlẹ̀? It's my right. I'm sorry. Mi ò ní interest nínú marriage yìí. Ó ti pẹ́ tí àwọn mi jẹ́ kí a fọkànra wa ká ṣe eré lọ́kọláya. Kí ló ṣe? Mo máa. But ẹ ò tẹ́lẹ̀ wà affected nìkan tí mò ń sọ. Future mi lè wà affected nìkan tí mò ń bá yín sọ, doctor.
But tẹ́mi bá wà ní future wa o. You understand? Doctor, they bá mi attend to emergency ẹjọ́ ma. Okay, no problem. Ẹ gbé wọlé. Yes, ma. Pẹ̀lẹ́. Ẹjọ́ ẹ wo be ẹjọ́ ẹ rọra o. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ha. Báwo la ṣe máa ṣe báyìí? Hey. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ha. Longo. Ẹjọ́ rọra be yẹn o. Ṣé ń tẹ̀ tí ń rìn káàkiri látàárọ̀. Hello, ma. Hello. Yes, ma. What's wrong? Orúkọ mi ni Ṣefúnmi Kílàńkó. Okay. Ẹ jọ̀ọ́ mo ń wá bọ̀dá mi ni. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Ẹ jọ̀ọ́ mo ń wá bọ̀dá Ṣeun. But campus ló wà, àwọn èèyàn pọ̀ tí wọ́n jẹ́ Ṣeun. Ṣeun Kílàńkó lórúkọ. Okay, you really so much for me. Ṣé o ní idea faculty tàbí department ẹ̀gbọ́n wa? Art faculty. Oh, faculty of art. Yes, okay. Yes. Department tí wọ́n kọ́? Mo máa ń jó ní department yẹn, mo dẹ̀ máa ń kọrin. Oh, theatre art ló sọ. Nǹkan tó máa ń dárúkọ náà nìyẹn. Okay, you're on the right path. Ṣé orí nǹkan tó máa ṣe? So bá ti walk down this road. Wàá sí left ẹ wàá wá máa rìn straight wàá kan roundabout kan iwájú roundabout yẹn ní department ẹ̀gbọ́n wa wọ́n ti kọ́ síbẹ̀ theatre art. Ẹ ṣe mà ṣé school yìí náà lẹ́yìn náà wà. Yes. Èmi náà mi ò ní pàwájú yìí tí bá parí exam mi. Okay mà ẹ ṣe mà ẹ ṣe gan ni mà. Ìwà tó wíwí ṣe wúwo tó. Mi ò lè yín ó jọ ibi tí mo ti gbà rí. Àbí mo ti gba bíbí ilẹ̀ ẹ̀kan náà. N kò tiẹ̀ ti ń rìn káàkiri látàárọ̀. School yìí fine o, kí ló dé? Fine gan. Èmi náà tí bá ti ṣe exam máa ṣe dáadáa, màá lè máa bọ̀ wá sí school yìí. Òòrọ̀ ọmọ Ṣadé yẹn, kí ló máa ń ṣe náà? Nǹkan tó dánwò nínú kíláàsì lẹ́ẹ̀kan, a parí kíláàsì tán, tó ẹ kó kálukú lọ jẹun tó lọ ṣe ní ọ̀dà tìtọ́ bá ní for the day. Ìgbà ló tó ẹ̀ṣẹ̀ rántí kò fẹ́ bí lecturer and question. You know the most annoying thing about her is because she's so rude. Bó ló ṣe mọ̀? Tí bá mú Ṣadé,
Mo wà lẹ́yìn ẹ̀ bọ̀ má pààyàn. Má fàbúrò ìyá wọn ni èmi ò ráyè gbogbo dídùn yẹn. Wá kí ló ṣe ṣe fún mi kọ́ nìyẹn? Ṣe fún mi nìyẹn? Kí ló mẹ́ wá ṣe school? Ṣe fún mi. Mo sọ pé kò má sọ̀rọ̀. Kí ló wá ṣe school torí olókì ń ṣe fún mi wá ṣe school? Ṣe bí wọ́n kò tiẹ̀ pè yàn. News. Ṣe bí wọ́n á pè yàn. What has gotten to this now? Ṣe bí ṣe fún mi nìyẹn. Irú surprise wo lè lè báyìí? Wá ṣe surprise fún mi ni. Surprise burúkú rẹ̀ ṣe bí mọ́mí àpè mi. Ṣé bó náà ní fóònù? Ó ti yẹ kó tiẹ̀ lè kọ́ mi. Kò tó yẹn kí ló ṣẹlẹ̀? Ṣé fún mi àbúrò ẹ̀ lélẹ́yìn náà? Kí ló dé tó fi fẹ́ lọ bá? Àbúrò mi ni, but this is not good for my brand. Ìwọ náà mọ̀ sí mọ́sí pé kó máa sọ̀rọ̀ báyìí. It's not good for your brand. How? Why? Orí nǹkan tó gbé ṣàkàṣàkà orí bó ṣe múra ní ṣe fún mi ò tí gbọ́ fashion. So the fact ń pé ṣe fún mi múra bákan àbó gbé ṣàkàṣàkà dání, does that change the fact that she's your sister? Àbúrò mi ni àbúrò ẹ̀ náà ni. So ọmọ kan tó máa ṣe ń sìn jọ wà lọ bá mi mọ̀. Wàá mú lọ́dọ̀ ẹ tó bá ti di later màá wá bá yín ṣó yẹ. How come I meet you guys later? Jọ̀ọ́ má wò mí bẹ́ẹ̀ yẹn Smallz. Do this for me. Do it for your friend Nues. This is not good for my brand. Mi ò lè lọ mú bẹ́ẹ̀ yẹn. News, just. Wait, go. O ṣe, màmá rí ẹ. O ṣe. Ouch. Mi mọ bí tí mo ti rí. Ṣé fún mi? Àǹtí Lọ́pẹ́. Ẹ káàárọ̀ mà. Mo wà mà. Kí ni ìwọ náà wá ṣe ní school sí? Kò sí kankan tí mo ṣe lọ́wọ́ kò sí kí n wá sí school náà ni màá tẹ̀ wọ́n máa ṣe tutorial mi ní bíbí. Then why didn't you call before coming? Mo pe nọ́mbà bọ̀dá ṣe òun reachable ni. Tẹ́ bá rí adúrìnrìn tí mo rìn léni àti Lọ́pẹ́. Mo máa rin ọpẹ́lọpẹ́ èèyàn kan báyìí tí Ọlọ́run fi ṣe áńgẹ́lì mi. Àǹtí yẹn lójú bíbí mi. As far as mo ṣe kọ́kọ́ sọ fún wọn pé mo ń wá bọ̀dá ṣe wọn. Ṣé fún mi this is campus. Èèyàn kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹnì kankan ò lè mọ ẹnì kankan. Ó mọ̀ pé o tún mọ department wa. That is why you are supposed to inform us before coming. Mo pe nọ́mbà wọn lọ ni. Then you could have waited till tomorrow. Mi ò lè wait. Nevertheless, I'm so happy to see you. Tẹ́ ìdá àkókò máa lọ nínú. Ó yá, jẹ́ kí n bẹ gbé báàgì kí wọ́n gbé ṣàkàṣàkà ẹ̀yìn. Oúnjẹ tí mọ́mì fi ránṣẹ́ fún mi. Oh, okay. Ó yá. This way. Ó yá. Ìbá rí adúrò oúnjẹ tó fi ránṣẹ́ sí wọn. Ṣé fún mi? Díẹ̀ gan tún wà lára tó wà nínú mi. Mo ti gbọ́ àwọn màmá tuntun bá délé. Bọ́dá mi ń kọ́. Ó wà, máa rí. Don't worry, we'll see him. Ó yẹ kóun náà dọ́dọ̀ mi títí alẹ́ àbọ̀là. Okoto. Tí phone ẹ ṣe wá switched off every time. Ẹ tó jẹ́ pé wọ́n gbé power bank ẹ, not even just one power bank. Someone that is always online doing her stuff and all. I need to try it one more time, because I don't understand. I don't understand though. Níbo lẹ wà? Mo ti wọlé, níbo ni wọ́n wà? Mi ò rí yín, èmi níbí báyìí. Níbi tó ní kí ìwọ náà mo wọ̀. Mọ́mì, ẹ̀rọ mà, yes ma. Ẹ̀yin wọ́ọ̀dì náà ló wà. Ẹ jọ̀ọ́, a fẹ́ rí dókítà ni. Ẹ máa need láti jókòó, wọ́n attend sí patient kan. Àwọn náà pè mí, mo dẹ̀ ti dé. Ẹ máa need láti jókòó. Àbí? Ṣẹ́rí, ẹni tó wà nílé yẹn náà, ọmọ wọn ni patient dey attend sí yẹn jù. Ẹ ṣé o. Mo dúpẹ́ o. Bolanle, dókítà, ẹ má bẹ̀rù, ẹ jọ̀ọ́ kí ló ṣọmọ mi? Bolanle, dókítà kí ló ṣọmọ mi? Mo kìlọ̀ fún. Ṣé ẹ ti mọ̀ pé ọmọ yín lóyún? Ẹ mọ̀ pé ọmọ yín lóyún. Oyún bíi ti báwo? Oyún?
jẹun ẹ wo àti dúpẹ́ ara ẹni tó ti yẹ yín mo kàn ní kí wá wò yín ni bóyá ẹ wà ókè lẹ́yìn kan tó ṣe àná yẹn. wà ókè ẹ ṣe àná. bẹ́ẹ̀ni ọ̀ pé àwọn èèyàn máa ń sọ pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o wọn ní gbóhùn lẹ́yìn ẹni ẹ̀kọ́ níbi tán òun náà rẹ nìkejì rẹ tọ́jú rẹ dáadáa. ẹ mọ̀ pé à ń jata lọ́wọ́ ní fẹ́ kọ́ta sápá yín lórí. sápá mi lórí tó ṣé wàá kè. mo wà ókè ẹ ṣe. ẹ ṣe omi ẹ fún mi. ẹ tí yò. mo gbé àyè mẹ́ẹ̀bẹ̀ lápò ni. ẹ máa ti jẹ mẹ́rin. ẹ kò sí ẹ má wọrí ṣé wọ́n kọ́ wọn fọ́lọ́mọ ni. mo kàn sọ ni. so ìgbà tẹ́ni kọ́ mú mẹ́ta sí ẹ̀mí ò lò bí apẹ́ máa fẹ́ jẹ o. anyway èmi lọ síbi iṣẹ́ o mo kàn ní kí wọ́n á wò yín ni tó dáa ó yẹ yín pé bóyá wà sí ìdájà tí wà ókè báyìí èmi á lọ tó bá ti ṣíwọ́ àwọn adúró dè yín. no ẹ máa dúró dè mí máa pè yín tí bá ti ṣe tán. ẹ máa pè mí ṣé ẹ ní nọ́mbà mi lọ́wọ́ ni. mo fẹ́ gbà mo máa fún yín nọ́mbà ti tèmi. ẹ yà pè fún mi. ẹ jẹ́ ń tẹ̀ síbẹ̀ ẹ ń jẹun lọ́wọ́. máa fún mi wrong number. mo ò lè fún ẹ ti tẹ gbogbo ike yẹn. ní sùúrù bí ẹ ń gùfẹ́ ó yá flash ara ẹ. mo ti flash ẹ. èmi ò gbọ́ kó dùn. Kí mú fóònù wa ṣiṣẹ́ àmúdání náà. Mú fóònù lọ síbo. Àmúdání fi ṣiṣẹ́ ṣẹ́rí fóònù lọ́wọ́ mi. Báwo mo ṣe wá fẹ́ pé nọ́mbà tó fún mi nọ́mbà tó gidi yẹn. Yẹn pé ẹ máa rí ń bẹ ó wà ń bẹ. Ó dá lólu. Ó dá mi lójú. Èrò ra jẹun sẹ̀. Ó dẹ̀ dùn. Kẹ́yìn lẹ́sẹ̀. Inú pariwo ẹ̀mọ̀ kan ní àwọn kọ́sítọ́mà tó. Ẹ má bínú, kẹ́yìn lẹ́sẹ̀. Èmi kọ́ mọ̀ tọrọ ẹ̀ náà nìyá. Èsì tọrọ bọ̀ mí ọ̀la ó dá mi lọ́rùn. Ìyá mi Àdùkẹ́ nígbà mú ẹsẹ̀ léwo wọ́n á gbàdúrà fún mi tó jẹ́ pé èpè kan á wọlé sí i lórí òní fáìjò. Ẹ gbà fóònù yín. So bá ṣe tán màá pè ẹ́ tó bá dẹ̀ fún mi náà tí ò wọlé ó máa dóde lẹ́nu ọ̀nà àjọ lọlé ni. Kò ó ṣe fake number mo fún mi ní bodyguard ẹ láti ní lọ. Ẹ pẹ̀lẹ́. À ń dúpẹ́ ara yín. Ṣé fẹ́ sí? Ọbẹ̀ ẹ̀ tẹ̀sí tán mo bá wọn mẹ́rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù torí mo ní àṣepọ̀ ilá kan tí mo ti sè láti ìjẹta tí mo gbé lọ sí ṣọ́ọ̀bù màá fi lè jẹ́. Ẹ sì máa lọ jẹ́ lé ní ṣọ́ọ̀bù. Ẹ máa jẹ́ ní ṣọ́ọ̀bù. Mi ò máa fi nù dí. Mo kàn ń béèrè ni. Níyì ni Olúwa ràn mí lọ́wọ́ dé ẹni tí máa lọ ṣọ́ọ̀bù. Ẹ ní ṣọwọ́ yín. Ó máa gbẹ kí n tó dé ta ẹ má wọrí. Màmá dúró díẹ̀ tó bá ṣe tán. Bolanle pa mí. Bolanle pa mí. Bolanle wá sọ́dọ̀ wa sometimes ago. Ó lóun fẹ́ ṣe abortion. Colleague mi dẹ̀ warn against it, but kò gbọ́. Abortion yẹn gangan ló jẹ́ kó wà ní delicate situation báyìí. Kí wá lọ́nà àbáyọ? Calm down. Ẹ ní sùúrù. Ojúkò ẹ̀pá ojúkò ẹni Bolanle. Ẹ ní sùúrù. Everything ma wà okay. Ẹ ní sùúrù. Ma try best ma. Ẹ ní sùúrù ma. Ẹ ní sùúrù. Mọ́mí Bolanle. Ẹ ní sùúrù. A máa try best ma. Ọlọ́wọ́ adé gbà fún wa. Ẹ ní sùúrù. Ẹ ní láti pariwo. Okoto, Okoto. Bolanle ó fẹ́ para ẹ̀. Bolanle kí ni mo ṣe fún ẹ tó fi fẹ́
para ẹ̀. Ọlọ́run ní jẹ́ mi fojú sunkún ọmọ. Mi ò ní fojú sunkún ọmọ mi torí mo jìyà ní ẹ lórí. Mo jìyà ní ẹ lórí. Mo jìyà lórí ẹjọ́ kan tó fẹ́ fi sọ fún mi lọ. Mo jìyà lórí ẹ. Hello? What did you get? 50. Èmi ò mọ̀. Over 120 lèmi get o. What is that? Ìwọ ni àwo? I don't understand. Kò yé mi mọ́ o. Mi ò. I'm afraid náà ni kò sí o. Maybe 200 120. This is too very bad. P is a system. P is not the. Auntie Lope, I'm schooling you to be gone. Ìgbà tí mo ti kọ́kọ́ ń bọ̀, mo kọ́kọ́ lọ dúró síbi kan náà. Mi ò mọ̀ pé mi ò kò yẹ kí n dúró síbẹ̀. Èèyàn kan sọ fún mi pé kí n kọ́kọ́ lọ mọ́tò kan. Mi ò tẹ́ mọ̀ pé ibi yìí ó tóbi gan-an. Ìgbà tí mo ti tún wá wọn mọ́tò débi tẹ́ tí ń ṣe kíláàsì yẹn. Mo wá dúró sínú oòrùn. Ìgbà tó yẹ ó tún sún mi bọ̀. Èmi tó yẹ pé mo fẹ́ rí bọ̀dá ṣeun náà. Ó kàn ní no mo tiẹ̀ máa dúró mo tiẹ̀ ṣe fún mi. Bọ̀dá mi. Kí ló ti yá wá ṣe campus? Mo kọ̀ wá sí school náà ni kí n kọ̀ wá familiarize ara mi mọ́ gbogbo bíbí. Even though post jam yín next month ṣe ni. Wá tí ẹ sì jókòó sílé náà fún bí 1 month yẹn náà. Wá fẹ́ra mọ́mọ́ mi. Kò sí nǹkan tí mò ń ṣe nílé ó dá ẹ má bínú. Ẹ wo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Àǹtí Lọ́pẹ́ o. Àwọn ló bá mi gbé gbogbo ẹrù mi. In fact, wọ́n mi send oúnjẹ sí yín. Tẹ́ bá rí adúrú oúnjẹ tí wọ́n mi send sí yín. Ẹ lè jẹ́ tán in a month. Gbogbo ìtẹ́ máa pẹ́ wọ́n mi pé hello mọ́mí o èmi pa mí lẹ́ni o ẹ send owó sí mi o ẹ ṣe kíní kan. Ẹ wo ebi ò ní pa yín mọ́ báyìí nísì torí oúnjẹ yẹn ó pọ̀. In fact ẹ máa fẹ́mi àtàntí Lọ́pẹ́ gan lára ẹ̀ ṣe bí. Sórí ó ti ẹ̀dá ìwà àtẹ̀gbẹ́ ẹ̀ náà lè jọ máa wà pọ̀. Ó mọ̀ pé female hostel níbí ẹ lè jọ máa cope gbogbo wa lẹ́yìn obìnrin yẹn jọ máa ṣe. Boys hostel ni mo wà. O dẹ̀ lè cope pẹ̀lú boys. Ó ti yé mi. Ṣó yé ẹ bẹ́ẹ̀ yẹn. So ibi ló máa wà. Ẹgbẹ́ ẹ̀ náà ni àbúrò ẹ̀ ni o. Àǹtí Lọ́pẹ́ ti ẹ̀ nice. Ṣó yé ẹ bẹ́ẹ̀ yẹn. So èmi ti fẹ́ máa lọ báyìí. Ṣó yé ṣọmọ jẹ́jẹ́ lọ́dọ̀ ẹ̀gbẹ́ o. Ṣó yé ẹ bẹ́ẹ̀ yẹn. Bọ́dá mi má gbàgbé oúnjẹ tí mo ń gbé fún yín náà. Oúnjẹ wo ìwọ àti Smallz ẹjọ́ máa díù pẹ̀lú yẹn. Ó mọ tó máa ṣe pẹ̀lú ẹ̀. Ta ló ń jẹ́ Smallz? Lọ́pẹ́. Oh please stop. Lọ́pẹ́ wo? Lọ́pẹ́ kọ́ lọ́yìn ni. Kí ló ń bá mi sọ? So o fẹ́ ro gbogbo tiwa láti mọ́ mi ṣe kán tó gbé oúnjẹ yẹn lé ọmọ yìí lórí. Assuming pé o tẹ̀ wá fẹ́ ro wàhálà mọ́ mi rárá àti rárá. O ní ro ti ṣe yìí fún mi tó ru oúnjẹ wá sórí sí department. Are you kidding me? Ọmọ yẹn ru oúnjẹ kiri ó ń wá kiri gbogbo ní school. Ó wá sọ fún mi sí pé ó fẹ́ gbé oúnjẹ yẹn. Please don't even start. Má jẹ́ kí n bínú sí ẹ. Lọ́pẹ́ kí ló máa ń ṣe ẹ́? Ṣé o máa sọ pé àlejò ló jẹ́ sí mi? O mọ brand mi. Báwo máa ṣe máa gbé sápò báàgì kiri? Àbí bákò dẹ̀ náà ń pè. It's not good for my brand. Gẹ́gẹ́ bí news tí mo jẹ́, I cannot be carrying a bag of food. Wow. Yes. Bí mo ṣe ń wo yẹn, news ẹ ò ní máa jẹun o. Mo máa ń jẹun bọ̀ kí ẹ lè expect mi kí n máa gbé ṣakaṣaka kiri. Oúnjẹ ni news ẹ gbọ́dọ̀ jẹ. Mi ò ṣe oúnjẹ bóyá oúnjẹ dẹ̀ ni mi I don't know but I'm a star. Ebi apa pápá àjà o. Ebi ò lè pa mí kó gbẹ́nu ẹ̀ sàn. O lè expect mi kí n máa gbé báàgì kiri now for what? For what?
Brand tí mo build for myself doesn't stand for that. Ṣó yẹ ó yẹ kó mọ̀ yẹn as my friend. Wo tó bá wù ẹ́ kó fóúnjẹ yẹn ṣe. Ṣó ń gbọ́ mi Smallz tó bá wù ẹ́ dàfádà tó bá wù ẹ́ dàfádìyẹ. Tó bá dé wù ẹ́ dàfẹ́ràn. Ìwọ ló mọ̀. Wow. So kó gbé fún ẹ máa yanjú ẹ̀. Ṣó dẹ̀ ń gbọ́ mi ṣe fún mi. Má rìn kiri ní campus yìí o. Campus yìí ó tóbi to the extent that anybody lè sọnù. Yálà yẹ anybody can be lost. So yeah, so má sọ pé ń wẹ́gbẹ́ ẹ̀kọ́ kiri níbì kan. From tutorial straight back to this place. Tó fẹ́ gbọ́ pé tó ń wẹ́gbẹ́ kiri kan kó dúró síbi bí kò ṣọmọlúàbí lọ́dọ̀ ẹ̀. Sórí ẹ̀ máa yọjú sí ẹ. Mo ń lọ. And then mo rántí. In case tèmi àti ẹ bá jọ jam around one campus, ṣé fún mi mo fẹ́ kó la tí ẹ kò gbọ́ mi dáadáa. Mi ò gbọ́dọ̀ gbọ́ ṣeun lẹ́nu ẹ̀. Kí wọ́n pè bọ̀dá ṣeun. Bọ̀dá ṣeun kí ni? Nues. Nues. N-U-E-S. Ó yá pè kí n gbọ́. News. 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 N tí mo fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ nìyẹn. So kó wà dáadáa, a máa túbọ̀ yọjú sí ẹ. Ṣó yẹ dúró sọ́dọ̀ ẹ̀gbẹ́ ẹ kẹjọ take care ara yín. Okay, sir. Wọ́n dẹ̀ má kanra mọ́. Oh, please. Wàhálà yí ẹ nìyẹn. Àǹtí ló pé. So ibo lẹ máa mú mi lọ nírọ̀lẹ́ yìí báyìí. Náà ọ̀rẹ́ yá máa jáde. Bọ́dá mi máa ń sọ pé there's one place named cafeteria or something. Don't worry. Why enjoy stay? I will take you out. Don't worry. Don't worry, me. Just wait for me. See my fruit. Say so. My name out of your mouth. Don't fucking touch me! I'm stupid! Adiza! My name is Omoloro Ashabi. Omoloro what? Omoloro Ashabi. Shodia. Is alright. Odiya lóòótọ́, Odiya. Mo mọṣẹ́ léṣe dáadáa. Mo ti ṣe káàkiri. Mo kàn rò pé kí step up. That's why tí mo fi wá síbí báyìí mà. Ó mọ̀ kémi náà rí bẹ́ẹ̀. Good hospitality. Jọba mi mú. Oh, sorry ma. Yeah! Mo kú ọ. Mo gbé ọ. Alájẹgún. Ah! Ó ní sórí. Ah! Obi mi pé kí ló ṣẹlẹ̀? Kìlómítà ni. Wo mo ṣe báyìí. Tọ́dọ̀ ọkọ lọ́kọ. Ah! Ayé ẹ bàjẹ́ gan ó bọ́ fọ́ o. Alájẹ dídú wa. Ẹ má wo bí náà. Ọ̀rọ̀ wọlé ni ó mú. Ẹ mi ní káyà máa wọ. Wọ́n ní mo. Ah! Eléyìí ò mátà náà kò sí nǹkan tó bá dín ní nǹkan tí mo wọ̀ ní. Kò lè sí tó ṣàyàwó ìmọ̀ ẹni mo bí ìfilẹ̀ kíni ìdánwò. Ọmú ni ọpọ́n yẹn bí lábẹ́bẹ́ ó ṣí èrè gan-an. Mo wá ní kó bá mi mú nǹkan mo tún ṣe exam fún tún ṣe báyìí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mú lé mi lọ́wọ́. Mú lé mi lọ́wọ́. Excuse me, hello. Alájìrà, o fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀. Mo ń sọ̀rọ̀ kò sí nǹkan tó bá dín ní. O fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀. Máa ń lu ẹnu bolẹ̀, máa ń lu ẹ báyìí. Wàá máa rán lẹ́lẹ́ wọn ní rẹ́ni gbé ẹni. Ó ń láṣẹ òṣèdè kò tiẹ̀ dé orúnkún alájí. Ó jìnnà sórúnkún bá jẹ́. Ẹ yá.
torí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ òun ní kó bá ẹ má kó bá mi ọkọ tí mo ti ń kẹ́ látijọ́ ẹ tí mo ti ń ṣèkẹ́ tọ́lọ́run bá mi tọ́jú o kàn dé lọ́sọ̀ ọkàn orúkọ o fẹ́ sweep ẹ office feet o wá ṣe báyìí kò sí tó lè ṣí kò lè wo bẹ̀ kò lè nífẹ̀ẹ́ kò lè láìkí ẹ̀. ó dà ìpẹ́ fẹ́ ní problem mi èrò bí mo lè ṣiṣẹ́ pẹ̀lú. wọ́n á ní problem àwọn tó ní abẹ́ wá problem ó dàpọ̀ ya wèrè ìwọ kò di ayé ẹ mú ẹ wọ́n ní wèrè alájì ọmọ yìí fẹ́ fún mi payé rẹ̀ nìkẹ́. Àlíyà òrékèlè wà ròdòrí dín Àlíyà. Ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá